Gbogbo àwọn olólùfẹ́ Mọ́rọ́rántì Ayaba ẹ wò ó, apá kẹta fíìmù náà ti jáde o. Àṣé Àbẹ̀kẹ́ ló tú àṣírí Àyọ̀ká. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ n sáré ṣe ìpolongo kání tí ó ń lọ lọ́wọ́ lórí mídíà àwùjọ. Ṣé ti gbọ́ nípa ìtẹ́pè? Ìtẹ́pè jẹ́ ìkànnì tó dára jù níbi tó ti máa dátà fáwọn tá ń lo WhatsApp, Facebook, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àǹfààní àwọn tá ń lo owó ìpè tí a mọ̀ sí Airtime. Ìtẹ́pè lẹ ti lè ra dátà ní orí tó kéré jù tẹ́ bá sì fẹ́ ṣe subscription lórí DSTV yìí. Ìtẹ́pè ní ẹ lè lò kò ná yín ní kankan. Ẹ jẹ́ ká padà sórí ètò, a ó máa sọ̀rọ̀ nípa ìtẹ́pè lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo, ẹ lọ sí comment section báyìí báyìí o, kẹ́ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Èmi ní tèmi o, òṣèré tí èmi nífẹ̀ẹ́ sí jù lọ ni Àyọ̀ká, èyí tí ń ṣe Fẹ́rànmi Ọ̀yálówó. Ẹ wo fíìmù yìí, ó gbóná lọ́pọ̀lọpọ̀. Ẹ tẹ òṣèré tí ó gbé yín débẹ̀ ní comment section. Kí nìkan pàtó tó mú yín nífẹ̀ẹ́ fíìmù Mọ́rọ́rántì Ayaba tí ẹ fi wo apá kìíní, apá kejì, apá kẹta tuntun jáde o, ẹ tún lọ wò ó. Kí ló mú yín nífẹ̀ẹ́ fíìmù náà? Ẹ sáré lọ sórí Yorùbá Plus báyìí báyìí o, kẹ́ lọ wo apá kẹta Mọ́rọ́rántì Ayaba. Àmọ́ kí ẹ tó lọ, ẹ jẹ́ kí a mọ èmi ní tèmi. Fíìmù ń kọ́ mi lọ́gbọ́n pé kò sí ẹni tó jókòó sí ilé ayé yìí tó ní gbogbo nǹkan tó da lòun fẹ́. Kò sí èèyàn yẹn ní ilé alààyè yìí. Ìkan tèmi kọ́ níbẹ̀ ni o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ rí fídíò wa ní, ẹ gbìyànjú láti tẹ subscribe button, kẹ́ sì tẹ aago ẹ̀gbẹ́ rẹ̀ kí ẹ bá lè send notification sí yín nígbà tí a bá tún drop fíìmù tuntun lórí channel wa.